ó dàbọ̀. kí ló ń sìn yóò sìn 45,000 naira báwo la ṣe fẹ́ rí. mo ti bá ọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ so ó lóun máa yá mi ní 15,000 naira ó ní wàá gbà ń rọlẹ̀. ìwọ á rí 15,000 èyí tó kù nǹkan kí n lọ káṣọ mi àbí bẹ́ẹ̀ kọ́ kí n tún lọ káṣọ mi ta. ó wà òkè. ó ti yá ìwọ wọnú wọdúróòbù kó lọ máa ṣá tún lọ wẹ́yìn tó máa raṣọ wá o lọ́wọ́ ẹni tí yóò raṣọ wá. bá mi mú ìtókù jàre owó tó ti pè. kó wà náà ọtún mọ́mí ẹ̀. jọba dé jọba tí wọ́n àti wọ́n aṣọ ẹ̀ jọ ṣe. ibi orí bá ń gbé ní ire kẹsẹ̀ máa sin ní lọ́ọ̀nì iṣẹ́ mo bá ṣe bàbá bá mi fèrè sí jẹ́ kí n là kí n lówó lọ́wọ́ láyé mi o jẹ́ kí n là kí n lówó lọ́wọ́ ire ni mo yàn o. ibi orí bá ń gbé ní ire kẹsẹ̀ máa sin ní lọ́ọ̀nì iṣẹ́ mo bá ṣe bàbá bá mi fèrè sí jẹ́ kí n là kí n lówó lọ́wọ́ láyé mi o jẹ́ kí n là kí n lówó lọ́wọ́ ire ni mo yàn o. ibi orí bá ń gbé ní ire àníkẹ́sẹ̀ máa sí ní lọ́ní. ibi orí bá ń gbé ní ire àníkẹ́sẹ̀ ṣá máa sí ní lọ́ní. torí ire ni mo yàn ó ire nípín tèmi. torí ire ni mo yàn ó dájú pé mo ṣì máa lówó lọ́wọ́. bó kàn ní kí n sáré fọṣọ àwọn ọmọ yìí kí n tó lọ ni. ó dàbẹ́ lẹ́hìn. mọ́mì ó mà ti tó bí ọ̀sẹ̀ 2 sí 3 tí mo ti rí Murphy gbẹ̀yìn ṣé kò sí. ó ṣeun ìyá mi ó kú àkíyèsí kò kúkú sí ní tó ṣe Murphy a kàn fẹ́ kí gbogbo nǹkan rí bá a ṣe fẹ́ kó tó di pé èèyàn máa sọ káàkiri náà ni ó lọ sí ìlú òyìnbó. ọpẹ́ fọ́lọ́run ọpẹ́ o ṣó dẹ̀ ń pè. látọ̀sẹ̀ kẹta tó ti lọ ó ti pè wá tó ẹ̀ẹ̀mejì pàápàá. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run á jẹ́ kó tó rè kó délé o. àmì ó ṣe ìyá mi tiẹ̀ náà dáa ó dà. ibi orí bá ń gbé ní ire kẹsẹ̀ máa sin ní lọ́ọ̀nì iṣẹ́ mo bá ṣe bàbá bá mi fèrè sí jẹ́ kí n là kí n lówó lọ́wọ́ láyé mi o jẹ́ kí n là kí n lówó lọ́wọ́ ire ni mo yàn o. ibi orí bá ń gbé ní ire kẹsẹ̀ máa sin ní lọ́ọ̀nì iṣẹ́ mo bá ṣe bàbá bá mi fèrè sí jẹ́ kí n là kí n lówó lọ́wọ́ láyé. ọmọkùnrin kan sún gọ̀ọ̀kù kalẹ̀ láàárọ̀ kùtùkùtù ọjọ́ tàbí kí ọ̀kan sún kalẹ̀ tó ga ọ̀ everything máa wà ókè nù máa sort everything out kí wọ́n kọ́ wà kó kàn sún kalẹ̀ ọkùnrin láìṣe obìnrin kò gbọ́dọ̀ máa sún kalẹ̀ kò sẹ́ni tó fẹ́ jẹ́ liabilities ọkùnrin kan lọ́rùn ká tó wá sọkùnrin kí wọ́n ṣe bẹ́ẹ̀ Nàìjíríà gan ojú ló máa jẹ́ sùn ká tó wá sọ mí everything máa wà ókè. Hello, darling. You're right. Yes. Good. Good girl. Ọkàn wà ó kàn sùn kalẹ̀. Ọkùnrin láì kí n ṣòbìnrin. In fact. Girl, okay. Ẹ kú lédè. Ẹ káàbọ̀. Ṣé wàá kí ṣé wàá fẹ́ ọ̀rọ̀? Hi. Hi.
báwo ni iṣẹ́ o. adúpẹ́ fọ́nà wá ṣe ìwọ náà. lẹ́nìbejì wà lọ́wọ́ àbúrò ẹ̀ sí ti rún ní aago mọ́kànlá àárọ̀ kí ọmọlúwàbí kó má tí ì jí. Can you just imagine láago mọ́kànlá wá wá ohun tá a máa ṣe sí because anúlé ìyá àlejò gbénulé kò wúlò fún ẹ kò wúlò fún mi so kò sí ní tá a lè ṣe a máa sanwó ilé a máa sanwó náà a máa sanwó omi inú ilé náà ni kò ṣiṣẹ́ kò ṣe kankan kò ń sùn ó ń jí mò ń tidy up kitchen ṣe everything ó sì wà níbẹ̀ tó ń ra mọ́lẹ̀ ni inú ilé yìí ò lè gbà méjèèjì nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. ọmọ ń ṣẹlẹ̀ sùúrù ló máa ní Ọlọ́run mo ní sùúrù má bínú. kò nídìí má bínú kankan àlejò gbénu lé yìí torí kò wúlò fún rẹ̀ gan kò wúlò fún mi kò wúlò fún ẹ kò sí nǹkan kan tá a fẹ́ ṣe sí that's it. sùúrù ló máa ní kọ́ ló ṣẹlẹ̀ ni pé mo pé mo invite ẹ wá má láti wá nǹkan tí máa ṣe sí ni. gbà tó invite ẹ̀ ńkọ́ kò sí tí mo fẹ́ ṣe sí kò sí bó ṣe lè invite ẹ̀ tó bá pọ̀ wúlò sí ni a máa sọ pé wúlò kò wúlò fún rẹ̀ kò wúlò fún mi kò wúlò fún ẹ kò wúlò nulẹ̀ so kó máa lọ nílé yòjọ rọgbọ fáwọn méjèèjì that's it. tó mo ti yìn ẹ tó o try to. tó bá ṣọmọ ìyá yẹn kọ kò sí tí wọn fẹ́ ṣe sí àkòlé àtìlágbó mọ́kànlá kò wá òkè káwọn tá a máa ṣe sí ni kò wá òkè. ọmọ ènìyàn ọmọ ènìyàn ọmọ ènìyàn. Ọlọ́run ò ní jẹ́ mú fún ìjọgbọ́n tí mo sọ má wọlé o máa fara dà mo kúkú gbọ́ tiẹ̀ kí wọn náà gbọ́ tèmi má wọlé o gbogbo kò burú ṣáàjọ kò sọ̀hún má wọlé ó dáa má wọlé jókòó sọ̀hún ó dàbọ̀. mọ́mí kí ló ṣẹlẹ̀. ẹ̀gbọ́n ẹ̀ mà ní. kí ló dé. ó ní òun àti bàbá ìbejì báwọn ń jà pé bàbá ìbejì ní dandan kóun lọ wáṣẹ́ o kóun dẹ̀ lọ wálé ó ti wá sú òun o òun bọ̀ ńlé. jẹ́ kó máa bọ̀ ńlé. àbó ògbọ́rọ̀ òpònú tí wọ́n náà sọ lẹ́nu ṣé o rántí gbogbo wàhálà tá a ṣe kó tó ní kó rọ́nà lọ ó tún wá máa bọ̀ ńlé kájọ máa fìdí palẹ̀ dé àyè kó má wálé kó ti sọ fún kó má wálé kó gbọ́dọ̀ wá. ọmọ ènìyàn ọmọ ènìyàn ọmọ ènìyàn. ìyá wa àfà ẹ kú ọ̀rọ̀ wọn. ẹ ṣeun. ṣe é rí lórí ọ̀rọ̀ Muftau àjókòó àdúrà mọ́jú lórí rẹ̀ ni ohun tí a sì rí ni wípé ìlú ọba tí Muftau wà yóò sàn sálàáfíà yóò kẹrù wá sílé ọjọ́ iwájú rẹ̀ báyìí bó ti mọ́lẹ̀ lọ kádàrá rẹ̀ ọba àjẹ́ pé kò síbi èèyàn kọ́kọ́ dé láyé yìí yóò kọ́kọ́ wojú rẹ̀ yóò kọ́kọ́ ṣe bákanbákan ó ti pa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. nígbà ó kọ́kọ́ dé Mẹ̀dínà ó kọ́kọ́ fojú sílẹ̀ náà ó kọ́kọ́ lọ jáíjáí ńgbà ó sì pẹ́ ńkọ́ wọ́n gba ti ẹgbẹ̀yìn ni ṣe rí Muftau ọ̀wọ́n san ọba àjẹ́ pé ń tọ́ da ń fàdúrà ni á jókòó àdúrà fún un tí mo sì rò ní pé ká sọ àlùkùránì kalẹ̀ fún bàbá wa ṣàdúrà ó dá mi lójú ọlá àfẹ́ tọ́lọ́run ọba ní sálùkùránì ànàsílẹ̀ ọmọ bá Muftau nílùú ọba bó ti rí nù. ẹ ṣeun àfà ẹ ṣe mo dúpẹ́ o ẹ wò ó ẹ̀rù bà mí nígbà tó pè mí tó ní dandan lá òun ṣáà ń padà bọ̀ nílé ní kí ló fẹ́ wàá ṣe ní sùúrù sọ̀hún ewé rẹ̀ wá tún rí gbogbo ọ̀rọ̀ tèmi gan gbọ́ lẹ́nu yìí ó tún wá jẹ́ kọ́kàn mi balẹ̀ pẹ́sẹ̀. ẹ fọkàn balẹ̀ ṣe ẹ rí ọ̀hún tó burú bẹ̀ ni pé èèyàn yìí lálábàárò bó sì mọ̀ pé ìyá àwọn náà ló lè bá sọ̀rọ̀ rẹ̀ àlàáfíà. ẹ ṣeun ó èèyàn sì láfaradà náà fúngbà díẹ̀ ẹ ṣeun bó wàá ní ti ètò àdúrà. ṣe rí ta aládùúrà dẹ̀hùn nǹkan kékeré ni a pè àwọn àáfàá méje